Ògo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run, gbogbo ọmọ ìjọ àpọ́sù nílé àti lóko lẹ́yìn odi. Ìkejì arákejì Babalọlá Memorial Camp ni mo wà yìí. Mo dé ìkejì, mo rí ìṣẹ̀lẹ̀ abàmì kan tí ó gbomijé lójú mi, tí mo sì fẹ́ kí gbogbo ọmọ ìjọ àpọ́sù ti Kristi kí wọ́n gbọ́. Number one, omi odò, omi ìyè àpọ́sù Babalọlá, ó wà fún gbogbo àgbáyé, kì í ṣe ti àwa ìjọ àpọ́sù ti Kristi nìkan. Ṣùgbọ́n mo dé ìkejì lónìí, mo rí i pé wọ́n ti sọ Jódánì gbogbo àgbáyé yẹn, wọ́n ti sọ di borehole water. Wọ́n ti rán ní páìpù láti odò ìkejì lọ sínú ọgbà, tó jẹ́ pé bí a bá máa pọn omi ìkejì arákejì, inú ike dídún lókè la ó ti máa kún. A lè kún ní Jódánì gangan mọ́, inú bọ́ọ̀lù làádẹ̀ ti máa kún. Ìyẹn èkíní. Èkejì, bí a bá máa kún, kò sóore ọ̀fẹ́ pé o lè dé kejì mọ́, kó wọ odò, kó wẹ̀, kó pọn omi bí àwọn bàbá wa Èskáyà ṣe ń ṣe ní ìgbà yẹn lọ́hùn, tó jẹ́ pé wọ́n lè dádé rán wa láti ọlọ́dẹ, rán wa káàkiri pé ó yá ẹ lọ sí kejì kẹ́ lọ wẹ̀, pé kẹ́dẹ̀ bomi kejì. Kò sí yẹn mọ́. Ó fi hàn yí pé ní ìsìn kò sí ẹni irú tó ṣẹlẹ̀ sí mi ní 2009 tí nígbà bàbá wa Ọbaṣẹ́kì, tí ìyàwó mi tí ọ̀tá rẹ̀ kú sí mi lọ́wọ́ lójú ọ̀nà nígbà tá à ń bọ̀, tá a rọ̀ṣẹ̀ dé kejì, tí wọ́n sáré wọnú odò, tá a dodo Babalọlá sí, tí gbogbo èèyàn gbàdúrà tá a ṣe tó fi padà sáyé. Gbogbo wọ̀nyẹn ò lè ṣe. Gbogbo bí bàbá Èskáyà ṣe ń rán àwọn èèyàn láti US káàkiri Àbújá kí wọ́n dodo Babalọlá, kí wọ́n pọn omi, kí wọ́n dẹ̀ wẹ̀, ká máa lọ tógun dẹ̀ ṣẹ́, gbogbo wọ̀nyẹn wọ́n ti blọ́ọ̀kì ẹ̀. Ní ìsìn bí o bá ń bọ̀ ní ìkejì, bí ẹ bá ń bọ̀ ní ìkejì, kò sí oore ọ̀fẹ́ fún odò àti wẹ̀ mọ́ àbí àti pọnmi ọ̀ǹtì tí ẹ bá wọnú ọgbà lọ́hùn nídìí borehole, tá a bá dẹ̀ bí àkókò tá a lè ṣí ni. Mo wá fi orí gbogbo àwọn tí bàbá Èskáyà ti lo odò ìkejì arákejì tí wọ́n ti fi wò wọ́n sàn. Mo wá fi májẹ̀mú tí bàbá Èskáyà ti lò ní aago kan òrun, aago méjì òrun, tó máa gbé mọ́tò Hilux tá wá sí kejì, tá po omi, tá lọ tẹ́nìkan kan ò dẹ̀ dí lọ́wọ́. Mo fi bẹ bàbá Èskáyà kí wọ́n wá nǹkan ṣe sí ìtàn ṣe yìí o, kí wọ́n má torí pé àwọn ti jẹ́ èèyàn tán kí wọ́n ti ọ̀run láti jẹ́ èèyàn mọ́ gbogbo ayé. Bíbélì wípé a má ṣe yẹ ààlà àwọn ará ìgbàanì. Paul Apostle wípé ìpìlẹ̀ mìíràn lẹ́nìkan kan ò lè fi lélẹ̀ ju èyí tá a ti fi lélẹ̀ ju Kristi lọ. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá fẹ́ mọ́lé, ó kọ́ bí a ti mọ́lé. Bí àwọn bàbá Èskáyà bá máa mú modernization wá, tí wọ́n bá máa mú modernization wá, kí wọ́n jẹ́ kí odò Babalọlá wà fún gbogbo ayé bó ṣe wà yẹn, kí wọ́n dẹ̀ fi security síbẹ̀. Kí eléyìí tí wọ́n wá fi ṣe borehole ìtinú ọgbà yẹn, kí yẹn wà fáwọn bàbá gbàdúrà ìgbà tí àwọn ọ̀dọ́ bá wá sí conference, tá bá ṣe, kó wà fún ìjọ. Even ní estate, a máa ń ṣe omi kan fún ti church, a máa ń ṣe kan sí ìta fún gbogbo èèyàn. A gbẹ́dọ̀ fi omi ṣe ìpọ́njú fún ènìyàn gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run. Mo fi gbogbo orí àwọn general evangelist tó ti Genesis, mo fi bẹ bàbá Èskáyà kó wá nǹkan ṣe sí. Mi ò wá sórí mídíà láti condemn ẹnìkankan mọ́ nínú àwọn bàbá àbá. Mi ò wá sórí mídíà láti sọ̀rọ̀ àǹfààní sí wọn. Mi ò wá sórí mídíà láti wọ́ wọn lẹ̀, bọ́ mo bẹ̀ wọ́n. Mo kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì níbí kí bàbá Èskáyà kó orí gbogbo àwọn ọmọ ìjọ àpọ́sù ti Kristi, kó sí odò ìkejì arákejì fún àwọn ọmọ Ọlọ́run. Odò Jódánì ìkejì arákejì
kì í ṣe ti CAC nìkan, ti gbogbo àgbáyé. Èèyàn lè wà ní US, èèyàn lè wà l'Amẹ́ríkà, èèyàn lè wà ní UK, èèyàn lè wà káàkiri. Á pọn omi á dẹ̀ lọ torí ibi ìgbàgbọ́ wa wà nìyẹn. Bàbá Hesekiah, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fi ikú àtàjíǹde Jésù bẹ̀ yín, ẹ ṣí omi Babalọ́lá fún àwọn èèyàn. Ẹ jẹ́ kí èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ní ìsín odò àpọ́sù Babalọ́lá májẹ̀mú ni. Ẹ sọ Jódánì báyìí, ẹ wá sọ di borehole. Ní ìsín ìkan tí mo fẹ́ pe ọkàn àwọn ọmọ Ọlọ́run sí pé borehole tán ṣe mi ò kàn dẹ́ mú ẹ o, but kàn jẹ́ kí odò yẹn remain síbẹ̀. Mo bẹ̀ wọ́n ni, mo mọ̀ pé kì í ṣàwọn ló ń ṣe gbogbo nǹkan yìí, àwọn ìgbìmọ̀ kan tí wọ́n fẹ́ bà ìjọba wọn jẹ́ ló ń ṣe. Ọlọ́run dẹ̀ máa dìde, yóò jà fún gbogbo ìgbìmọ̀ tí wọ́n ń gbé àwọn olórí ṣubú torí pé wọ́n fẹ́ achieve nǹkan sékejì. Mo kúnlẹ̀ lórí òkè májẹ̀mú yìí, mo bẹ̀ bàbá Hesekiah, mo fi gbogbo àwọn akọni tó ti kú nínú ìjọ Apostles Kristi, mo fi bẹ̀ bàbá Hesekiah. Mo fi gbogbo àmì òróró nínú ìjọ Apostles Kristi, mo fi bẹ̀ bàbá Hesekiah. Mo fi gbogbo ìpè tó ti gun orí òkè kejì ara kejì tí wọ́n ti pọn mi, mo fi bẹ̀ bàbá Hesekiah. Mo fi gbogbo àkókò tí bàbá Hesekiah ti fi tí ò tí ì fi general evangelist tí bàbá Abíára wà ń bẹ̀, tí bàbá Hesekiah ti pé gbogbo àwọn èèyàn káwá pọn omi kejì tó dẹ̀ jẹ́sẹ́ fún wọn, mo fi bẹ̀ bàbá Hesekiah. Mo fi gbogbo àìsàn tí omi yẹn ti wòsàn ní àgbáyé, mo fi bẹ̀ bàbá Hesekiah kí wọ́n ṣí omi ìkejì sílẹ̀ fún àwọn àyànfẹ́ o. Tí bọ́ọ̀lù kó wà fún àwa CAC, tí ìta kó wà fún gbogbo àwọn ọmọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ bàbá Hesekiah, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí. Mo fi ọba àwọn, mi ò bú ẹnikẹ́ni mọ́ nínú ìjọ Apostles Kristi. Mo gbà wọ́n ní ìmọ̀ràn, mo dẹ̀ fi ikú àtàjíǹde Jésù bẹ̀. Mo kúnlẹ̀, òun náà mo ṣe níwájú sanbọọdù ní ìkejì. Ẹ jọ̀ọ́ ẹ ṣí omi ìkejì ara kejì kílẹ̀ torí òpin rẹ̀ it is well. Ẹ ṣí omi ìkejì ara kejì sílẹ̀, ẹ ṣí omi ìkejì ara kejì sílẹ̀. Bàbá Hesekiah, torí pé mi ò lè bá bàbá ẹ̀sọ́ Ọládélé sọ̀rọ̀, àlùfáà ni, ṣùgbọ́n ẹ̀yin ẹni ẹ̀mí ni o, ẹni ẹ̀mí ni o, no matter bó tún kó rí, ẹni ẹ̀mí ni. Ẹ ṣí omi ìkejì ara kejì sílẹ̀. Ẹ má sọ omi ìkejì ara kejì omi Babalọ́lá, ẹ má sọ Jódánì wa, ẹ má sọ di borehole water. Ní ìsín májẹ̀mú tí Apostle Babalọ́lá fi dá tómi yẹn fi jẹ́ ti CAC ọ̀tọ̀. Májẹ̀mú ní ìsín borehole tẹ́ ẹ ṣe síbẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún àbí ẹ̀ẹ̀méjì wọ́n á máa wọnú borehole yẹn, wọ́n á máa fọ́. Ìgbà míì ike tẹ́ ẹ fi rọ́ọ̀pù lọ á bàjẹ́, ṣùgbọ́n láti ọdún tí omi yẹn ti wà kò sí tó bàjẹ́ rí o, kò sí rìnú à ń bẹ̀ o. Ilẹ̀ májẹ̀mú ìpè ẹ ti bẹ̀ pa. Ẹ̀yin wá dìde tán báyìí bàbá Hesekiah, gbogbo ọ̀nà tẹ́yìn gbà dìde ẹ dẹ̀ blọọkì ẹ̀ máwọn ọmọ Ọlọ́run. Ẹ ṣàánú bàbá Hesekiah, this is not a matter of content creation. Àwọn ọmọ Ọlọ́run kí wọ́n wá sí kejì, kí wọ́n wá mọ tí mò ń sọ. Torí kò sí táwọn tó wà lórí mídíà àtàwọn wòlíì tó ń fi bàbá Hesekiah dìde tán fi jẹ́ tán à lè sọ sí mi nínú tí mo ṣe. Mo ṣe pẹ̀lú ìbànújẹ́. Adé láti Èkó wá pọn mi báyà àrómi pọn adẹ̀ tó ń gbé kẹ́ẹ̀gì lọlé padà. Wọ́n ti géètì wọn náà sì lè wọ pé àfi tá bá lọ kún bọ́ọ̀lù. Kì í dẹ̀ ṣe mí nìkan, ẹlòmíà wá láti Àbújá, ẹlòmíà wá láti abroad. Bàbá Hesekiah, ẹ jọ̀ọ́ ẹ ṣí omi ìkejì ara kejì ilẹ̀, ẹ ṣí ilẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn náà dìde. Ẹ̀yin olórí wa, ẹ wá nǹkan ṣe sí o, mo bẹ̀ yín ni o, mo bẹ̀ yín ni, mi ò ní tẹ́ ẹ ṣe ránògì o, but ẹ jẹ́ kí borehole yẹn wà fún ti ìjọ. Bóyá àwọn ọ̀dọ́ fẹ́ ṣeun, àwọn obìnrin fẹ́ ṣeun, gbogbo everybody fẹ́ ṣeun, àwọn pásítọ̀ fẹ́ ṣe kan. Ẹ jẹ́ kí ti ìta kó wà fún tàwọn ìta, fún gbogbo àgbáyé tí wọ́n ti ní interest síbẹ̀. Májẹ̀mú tí Babalọ́lá tó fi dá omi yẹn sílẹ̀ ọ̀tọ̀. Májẹ̀mú borehole tẹ̀sẹ̀ sọ pé kí gbogbo wa lọ máa pomi nínú ike dídùn yìí ọ̀tọ̀. Àní ìgbà tí Babalọ́lá àwọn bàbá wọn máa ṣe omi yẹn síbẹ̀, omi Babalọ́lá yẹn tí wọ́n máa gbàdúrà sí, àwọn ọkùnrin ló ṣe. Ní ìsìnbà ìgbà tẹ́ ẹ máa ṣí omi yẹn, ẹ fi compensate àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run.
gbogbo ìyàwó wa èmèrè wà ń bẹ̀, àjẹ́ wà ń bẹ̀, èèyàn búburú wà ń bẹ̀, àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn ló ń ba sẹ́ẹ̀ránṣẹ́ yín jẹ́. Ẹ wá fi omi ìwòsàn gbogbo àgbáyé ẹ wá fi sọ orí wọn. Ẹni ẹ̀mí káti ẹ̀gbọ́ ti bàbá ẹ̀ sọ Ọládélé. Ẹni ẹ̀mí bàbá wa Ẹ̀skáyà, bàbá Ọdẹ́jọ bí ẹ̀dẹ̀ wà níbi tí kíní ti ń dàrú yìí, ẹ̀ẹ́dẹ̀ sọ kankan sí. It is well o, it is well o, it is well o. Mo bẹ̀ yín ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bá mi pín mẹ́sẹ̀gì sí gbogbo ọmọ ìjọ Àpọ́sítélì. Mi ò bú àwọn bàbá wa o, mi ò dẹ̀ sọ pé tán ṣe ràn gbò, bọ̀ tán bá rí ìkànṣe kan ṣe, tá a bá dẹ̀ rí ìkànṣe sí tán rí mi bí ọ̀tá tẹ́lẹ̀ àti tí mo ti ṣe sẹ́yìn, it is well. Ó parí. Ẹ ṣé gan, mo dúpẹ́. My name remains the same, Israel Nancy Oluwagbemidide. My number remains the same, 08038030562. Thank you, God bless you. Ìkejì mo ti ń sọ̀rọ̀.